torí pé ẹni bá gbọ̀nà ẹ̀bùrú lè bára rẹ̀ lẹ́wọ̀n àsìkò tẹ́sísí òye òjọ́ ta yán àsìkò tọ́pẹ́ rẹ̀ òye òjọ́ tó gòǹgò bẹ́ẹ̀ yíyé lẹ́yìn gbogbo wọn o ìdẹ̀ra rédíò ló ní àsìkò olódùmarè ló jà jù. Ẹ káàsán o ìròyìn káàkiri àgbáyé ló ń dé sí etí ìgbọ̀nyẹn láti ìkànnì ìdẹ̀ra 105.3 FM Tolúlọpẹ́ Ọláńrewájú lórúkọ mi ṣáájú ẹ gbọ́ àwọn kókó inú ìròyìn ọ̀hún. Ìjọba ìpínlẹ̀ Ọ̀ṣun ṣàgbékalẹ̀ ètò tíkẹ́ẹ̀tì tuntun fún àwọn òṣìṣẹ́ ìrìnnà. Aṣojú-ṣòfin ìpínlẹ̀ Ọ̀ṣun kan Wọlé Ọ̀kẹ́ fi ẹgbẹ́ òṣèlú PDP sílẹ̀. Àjọ NSCDC ti àwọn òṣìṣẹ́ rẹ̀ kan mọ́lé látàrí ìlọ́nilọ́wọ́gbà owó tó tó mílíọ̀nù 5. Nílẹ̀ òkèrè ìṣẹ̀lẹ̀ ilẹ̀ rírì onígbọ̀nwọ́ mágnítíùdù 6.5 ó ṣẹlẹ̀ nílùú Istanbul. Ẹ̀kúnrẹ́rẹ́ àwọn ìròyìn wọ̀nyí la ó máa mú wá sí etí ìgbọ̀nyín lẹ́yìn ìṣẹ́nukò ráńpẹ́ yìí ẹ máa bá wa ká lọ. Wàyí o ìròyìn ọ̀hún rèé lẹ́kùnrẹ́rẹ́. Ìjọba ìpínlẹ̀ Ọ̀ṣun ti ṣàgbékalẹ̀ ètò tíkẹ́ẹ̀tì kan fún àwọn alálùpùpù àti àwọn oníkẹ̀kẹ́ ẹlẹ́sẹ̀ mẹ́ta jákèjádò ìpínlẹ̀ náà gẹ́gẹ́ bí alákòóso fún ìgbòkègbodò ọkọ̀ ọ̀nàrẹ́bù Sẹ̀san Oyèdélé ṣe sọ wípé ìgbésẹ̀ náà jẹ́ èrò láti ṣàmúkúrò àwọn ìwà ìlọ́nilọ́wọ́gbà àti gbígba tíkẹ́ẹ̀tì lọ́nà púpọ̀. Lábẹ́ ètò tuntun ọ̀hún àwọn alálùpùpù tí gbogbo ènìyàn mọ̀ sí ọlọ́kadà yóò máa san $100 lójúmọ́ tí àwọn oníkẹ̀kẹ́ ẹlẹ́sẹ̀ mẹ́ta yóò sì máa san $200 lójúmọ́ fún tíkẹ́ẹ̀tì ọ̀hún. Ìkéde náà ló wáyé níbi ìpàdé kan láàrin ìjọba ìpínlẹ̀ náà àti àwọn olórí àwọn alálùpùpù léyìí tó wáyé níléeṣẹ́ ìjọba ìpínlẹ̀ náà nílùú Òṣogbo. Ọ̀nàrẹ́bù Oyèdélé tẹnumọ́ wípé ìjọba ìpínlẹ̀ yìí kò ní fààyè gba ìlọ́nilọ́wọ́gbà àti ìfipágbowó lọ́wọ́ ẹni tó ń ti rírí dájú wípé iṣẹ́ òdodo wà lẹ́ka ọ̀hún. Ó ṣàlàyé wípé ìṣàkóso lọ́wọ́lọ́wọ́ ti gómìnà Adémọ́lá Adélékè ti pinnu láti mú àgbéga débá ìpawówọlé lákòókò tó ń sì ń ṣe ìdíwọ́ fún ìlọ́nilọ́wọ́gbà àti rírí dájú wípé kò ní sí ẹnìkan tí wọn yóò yàn jẹ lẹ́ka ọ̀hún. Alága ẹgbẹ́ àwọn ọlọ́kadà ní ìpínlẹ̀ Ọ̀ṣun Comrade Síkírù Ayọ̀bámi tí gbogbo ènìyàn tún pè ní Àdó Ìgbóònà dúpẹ́ lọ́wọ́ alákòóso náà fún ìdásí rẹ̀ lásìkò tó sì fi dá ìjọba ìpínlẹ̀ náà lójú wípé àlàáfíà àti ìṣọ̀kan yóò tẹ̀síwájú nínú ẹgbẹ́ náà. Ètò tíkẹ́ẹ̀tì náà ní ìrètí wà fún láti ṣe ìmúgbòòrò sí ẹ̀ka ìpawówọlé ní ìpínlẹ̀ Ọ̀ṣun. Olúwọlé Ọ̀kẹ́ tó jẹ́ aṣòfin fún ìgbà 6 tó ń ṣojú ẹkùn ìdìbò Òbòkun Orí-Adé ní ìpínlẹ̀ Ọ̀ṣun nílé ìgbìmọ̀ aṣòfin àpapọ̀ ti kọ̀wé fi ẹgbẹ́ òṣèlú People's Democratic Party PDP sílẹ̀. Ìwé náà tó kọ lọ́jọ́ 16 oṣù kẹrin ọdún 2025 ni wọ́n fi ránṣẹ́ sí alága ẹgbẹ́ òṣèlú PDP ní agbègbè keje ní ìjọba ìbílẹ̀ Òbòkun ní ìpínlẹ̀ Ọ̀ṣun. Nínú ìfọ̀rọ̀wánilẹ́nuwò kan lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ Ọ̀kẹ́ fìdí rẹ̀ múlẹ̀ wípé òun ti kọ̀wé fi ẹgbẹ́ náà sílẹ̀ tó sì jẹ́ pé ìpinnu náà ló wáyé lẹ́yìn ṣíṣe ìwádìí lọ́dọ̀ àwọn ẹgbẹ́ òṣèlú àwọn ọ̀rẹ́ àti àwọn ènìyàn nínú ìdílé rẹ̀. Àmọ́ ṣá o aṣòfin náà kọ̀ láti ṣàfihàn ìgbésẹ̀ òṣèlú rẹ̀ tó kàn. Ó gba àwọn olólùfẹ́ àti àwọn alátìlẹyìn rẹ̀ lámọ̀ràn láti kúrò nínú ẹgbẹ́ òṣèlú PDP kí wọ́n sì dúró de ìtọ́sọ́nà tó kàn. Ìdàgbàsókè yìí ló ní ipa pàtàkì lórí ìdàgbàsókè ẹgbẹ́ náà nípínlẹ̀ Ọ̀ṣun látàrí bí Ọ̀kẹ́ ṣe gbajúmọ̀ tó àti agbára tó ní lórí òṣèlú ní ìpínlẹ̀ ọ̀hún.
bí ìròyìn náà ṣe ń tàn kálẹ̀ kiri ọ̀pọ̀lọpọ̀ ni ó ti ń rò nípa ìpinnu Ọ̀kẹ́. Wàyí o, àlàyé kan dájú lórí ọ̀rọ̀ náà wípé lílọ kúrò Ọ̀kẹ́ nínú ẹgbẹ́ òṣèlú PDP ó jẹ́ ìyípadà ńlá kan nínú ẹgbẹ́ òṣèlú náà ní ìpínlẹ̀ Ọ̀ṣun. Iléeṣẹ́ àjọ ààbò ara ẹni làbòlú lórílẹ̀‐èdè Nàìjíríà NSCDC ti pàṣẹ àtìmọ́lé àwọn òṣìṣẹ́ rẹ̀ tí wọ́n fura sí wípé wọ́n gba owó tó lé ní mílíọ̀nù 5 náírà lọ́wọ́ àwọn arìnrìn-àjò kan. Alákòóso fún ọ̀rọ̀ abẹ́lé lórílẹ̀‐èdè Nàìjíríà Olúbùnmi Túnjí Òjó ló ṣàgbékalẹ̀ àṣẹ náà tí agbẹnusọ àjọ NSCDC Afọlábí Babáwálé tí ó sì sọ di mímọ̀ nínú àtẹ̀jáde kan lónìí ọjọ́rú Wednesday. Gẹ́gẹ́ bí àbájáde ọ̀hún ṣe sọ wípé ìṣẹ̀lẹ̀ náà ló wáyé bí àwọn òṣìṣẹ́ náà ti gba owó náà lọ́wọ́ ọ̀dọ́kùnrin kan tó ń rìnrìn àjò láti ìlú Adó-Èkìtì ní ìpínlẹ̀ Èkìtì sílùú Àkúrẹ́ ní ìpínlẹ̀ Oǹdó. Alákòóso àgbà àjọ NSCDC Ahmed Audi ó bu ẹnu àtẹ́ lu ìwà àwọn òṣìṣẹ́ náà tó sì ṣàpèjúwe rẹ̀ gẹ́gẹ́ bí àìṣedéédé àti ìrúfin ìlànà òfin àjọ ọ̀hún. Wàyí o, wọ́n ti pàṣẹ wípé kí wọ́n gbé àwọn òṣìṣẹ́ afurasí náà lọ sí olú iléeṣẹ́ àjọ NSCDC nílùú Àbújá fún títìmọ́lé tí wọ́n sì ti ṣàgbékalẹ̀ ìgbìmọ̀ olùbáwí láti ṣèwádìí tó péye lórí ọ̀rọ̀ náà. Ọ̀gá àgbà àjọ NSCDC ọ̀hún tẹnumọ́ ìfaramọ́ rẹ̀ sí ìdúróṣinṣin àti ìṣòtítọ́ láàrin àjọ náà. Ó jẹ́jẹ́ láti má dáàbò bo òṣìṣẹ́ kankan tó bá hùwà ìbàjẹ́. Ó wá rọ àwọn aráàlú láti tẹ̀síwájú fún ìpèsè àlàyé tó tọ́ tó sì ṣe ìdánilójú fún àwọn aráàlú láti má ṣe fòyà nípa ìlọ́nilọ́wọ́gbà tàbí ìpaniláyà kankan. More on freenigerbeats.com. Nílẹ̀ òkèrè, ìṣẹ̀lẹ̀ ilẹ̀ rírì onígbọ̀nwọ́n mágnítíùdù 6.5 ló ṣẹlẹ̀ ní òkun Marmara nítòsí ìhà ìwọ̀ oòrùn ti Istanbul lónìí ọjọ́rú Wednesday, léyìí tó fa ìwárìrì jákèjádò ìlú tí ó tóbi jùlọ ọ̀hún lórílẹ̀‐èdè Turkey. Ilẹ̀ rírì náà wáyé ní nǹkan bíi aago kan ọ̀sán ó kù ìṣẹ́jú 21 léyìí tí ẹ̀gbọ̀n rírì ilẹ̀ 3 ọ̀tọ̀ọ̀tọ̀ tí ó tẹ̀lé pẹ̀lú àwọn ìwárìrì ilẹ̀ tí ó tóbi láàrin ìgbọ̀nwọ́n 4 lé díẹ̀ sí ìgbọ̀nwọ́n 5 dín pẹ́sẹ́pẹ́sẹ́. Gẹ́gẹ́ bí alákòóso fún ọ̀rọ̀ abẹ́lé lórílẹ̀‐èdè náà Ali Yerlikaya, gẹ́gẹ́ bí ó ṣe sọ wípé ìṣẹ̀lẹ̀ náà wáyé ní Silivri, òkun Marmara nílùú Istanbul, tí ipa ìmọ̀lára rẹ̀ sì dé àwọn agbègbè ẹkùn náà bí àwọn ilé tí ń gbọ̀n rìrì. Àwọn olùgbé tí ẹ̀rù ń bà yára sáré sí àwọn òpópónà tí wọ́n sì ń ṣàyẹ̀wò àwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn fún àlàyé tàbí ìpè àwọn olólùfẹ́ wọn. Pẹ̀lú ìjayà náà tó pọ̀ sí i, kò sí àwọn ìjábọ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ tí àwọn ìpanilára tàbí ìgbẹ́mímì ní ìbámu sí àwọn aláṣẹ ìlú àti ọ́fíìsì gómìnà agbègbè náà. Wàyí o, àwọn aláṣẹ ti rọ àwọn ènìyàn láti yàgò fún èyíkéyìí àwọn agbègbè tó lè ti bàjẹ́ nínú ìwárìrì náà. Agbègbè Istanbul jẹ́rìísí pé kò sí àwọn ọ̀ràn tó ṣe pàtàkì títí di àsìkò yìí. Pẹ̀lú èyí ni a fi dé òpin ìròyìn káàkiri àgbáyé láti ìkànnì Ìdẹ̀ra 105.3 FM nílùú Ọ̀tà Ayégbájú ní ìpínlẹ̀ Ọ̀ṣun. Àmọ́ kí a tó máa lọ, ẹ gbọ́ àwọn àrígbámú ìròyìn ọ̀hún lẹ́ẹ̀kan sí i. A mú wá fún yín wípé ìjọba ìpínlẹ̀ Ọ̀ṣun ṣàgbékalẹ̀ ètò tíkẹ́ẹ̀tì kan fún àwọn alálùpùpù àti àwọn oníkẹ̀kẹ́ ẹlẹ́sẹ̀ mẹ́ta jákèjádò ìpínlẹ̀ náà. Ẹ̀wẹ̀, a mú wá fún yín wípé ẹnìkan tó ti fìgbà kan jẹ́ aṣojúṣòfin fún ìgbà 6 ọ̀tọ̀ọ̀tọ̀ Olúwọlé Ọ̀kẹ́ tó ń ṣojú ẹkùn ìdìbò Òbòkun Orí-Adé ní ìpínlẹ̀ Ọ̀ṣun ti kọ̀wé fi ẹgbẹ́ òṣèlú PDP sílẹ̀.
bákan náà iléeṣẹ́ ààbò ara ẹni làbòlú lórílẹ̀‐èdè nàìjíríà NSCDC ti pàṣẹ àtìmọ́lé àwọn òṣìṣẹ́ rẹ̀ tí wọ́n fura sí wípé wọ́n gba owó tó lé ní mílíọ̀nù 5 náírà lọ́wọ́ àwọn arìnrìn-àjò kan. nílẹ̀ òkèrè ìkànnì ìdẹ̀ra 105.3 FM á mú wá fún yín wípé ìṣẹ̀lẹ̀ ilẹ̀ rírì onígbọ̀nwọ́n magnitude 6.1 ló lu òkun Marmara nítòsí ìhà ìwọ̀ oòrùn ti Istanbul lónìí ọjọ́rú Wednesday. fún ìfitónilétí àti àfikún ìròyìn tó ń ti bí nǹkan ṣe ń lọ lágbègbè yẹn ẹ lè bá wa sọ̀rọ̀ lójú òpó ìbánidọ́rẹ̀ẹ́ Facebook wa pẹ̀lú ìdẹ̀ra 105.3 FM. bákan náà lẹ tún lè gbọ́ wa lójú òpó ìtàkùn àgbáyé ní pẹ̀lú www.ideraradio.com. ẹ̀wẹ̀ lẹ tún lè darapọ̀ mọ́ wa láti gbọ́ wa lórí Radio Garden app pẹ̀lú ìdẹ̀ra 105.3 FM. Tolúlọpẹ́ Ọlánrewájú lórúkọ mi. ẹ ṣeun tẹ́ ń tẹ́tí sí wa ẹ kú àtàárọ̀. Ìdẹ̀ra 105.3 FM àjànàkú kọjá.